ẹ wò ọ́fíìsà mi ò lè ọ́fíìsì mi ti báwo ilé gbọ́tọ̀ sí tẹ́lẹ̀ bá ti dọ́fíìsì ń sìn ọ̀tọ̀ ní kẹ́tẹ́ àwọn máa sọ lọ́fíìsì ẹ ká yanjú ẹ̀ bíbá lẹ́sùn pé mo jáná sí mo jókòó ẹ̀mí èèyàn ni. ẹ ti commit traffic offence iná pass yín iná stop yín lókè ẹ̀dẹ̀ yẹ ó yẹ kẹ́ ẹ dúró ẹ̀dẹ̀ já so that is the reason why àtòkè yẹn ní kámẹ́rà ti gbé yín so evidence wà tẹ̀bá kí kọ́bà dá yín lójú when we get to our office we show you the evidence so I'm at the office for your no obeying the traffic light in it. Thank you, Mr. Man. Nǹkan tó ń try láti ṣàlàyé, did you get it? Did you understand? gbogbo ẹ̀ ló yé mi pátápátá. Okay, fine, but did you agree? Ṣé o gbà pé traffic light stop mọ́tò yìí lókè lọ́ọ̀ yẹn o ò dẹ̀ dúró tó fi pass? ọ́fíìsà traffic light ẹ̀ ń wò yẹn normal thing àdúgbò bí láwà wà ó ti ẹsẹ̀ máa já traffic light yẹn pé normal mo kánjú mo fẹ́ sáré lọ nǹkan tó important mo fẹ́ lọ ṣe ọlọ́run ó ti yẹn normal bẹ́ẹ̀ yẹn wá. So which means o mọ̀ pé náà yẹn stop ẹ o kàn mind láti dúró de náà ni ó dẹ̀ sọ pé ẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀. mo mọ̀ pé stop mi mo dẹ̀ ní emergency kọ̀ọ̀kan tí mo ti yẹn. Okay, kò sí problem ìgbà tó ti mọ̀ pé náà yẹn dá ẹ dúró tó o dẹ̀ gbà bẹ́ẹ̀ tó dẹ̀ rí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ó wà ìnárì àbí bẹ́ẹ̀ kọ́ ni kò sí problem àwa ti gbọ́ nǹkan tó sọ bọ̀ wà wá ṣe help kan fún wa help yẹn ni pé wà bá wa dé ọ́fíìsì bó ṣe wá ṣàlàyé yìí wà lọ bá a sọ fáwọn ọ̀gá bẹ́ẹ̀ o ti understand pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ o ti get the point mi sìn. ọ́fíìsà ẹ máa gbọ́ ọ́fíìsì nǹkan tá a lè yanjú bí báyìí ni Yorùbá lájọ́ ń sọ lẹ́nu náà ọkùnrin ní ọkùnrin làwọn ọ̀gá ni yín náà ń tẹ̀lé bá mi yanjú ni ẹ má jẹ́ ká jọ ọ́fíìsì ẹ máa kí ló ń ṣe yìí mo bá èwo ni pé kìíní mi ìbú wọn náà mi ìbú ókè ló má ti mo sáà ń bẹ̀bẹ̀ pé kìíní ìbílẹ̀ tó fẹ́ ọ́fíìsì máa yẹ kó dé ọ́fíìsì ẹ jẹ́ ká yanjú kìíní ìbí báyìí normal kó sì tàn síbẹ̀. ó mọ kó tó ṣẹlẹ̀ kò sí problem gbogbo nǹkan tó ń sọ pátápátá láti gbọ́ but the only thing táwa náà ṣì ń insist ni pé wà bá wa dé ọ́fíìsì. ẹ wò ọ́fíìsà mi ò lè ọ́fíìsì mi ti báwo ilé gbọ́tọ̀ sí tẹ́lẹ̀ bá ti dọ́fíìsì ń sìn ọ̀tọ̀ ní kẹ́tẹ́ àwọn máa sọ lọ́fíìsì ẹ jẹ́ ká yanjú ẹ̀ bíbá lẹ́sùn pé mo jáná sí mo jókòó ẹ̀mí èèyàn ni. ọlọ́run ìjókòó ẹ̀mí èèyàn já normal tí ẹ jọ́ torí ọ̀rọ̀ mò ń bẹ̀ yín ni mo ní màgí ẹ jọ. so nǹkan tó ṣe ń sìn tí wọn náà dẹ̀ mọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ but jẹ́ kí n bí ẹná ṣé bó ṣe break traffic light yẹn tí ó dáa bẹ́ẹ̀ ó gbà pé ó yẹ kó rí bẹ́ẹ̀. ẹ mú ti mẹsẹ̀ mi lẹ́sẹ̀ kò yẹ kí n dúpẹ́ lórí ìnira náà. ó mọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ àbí. bẹ́ẹ̀ni. so now wàá ṣe help kan fún wa. èmi ń bẹ̀ ẹ́ ní báyìí sìn wípé jọ̀ọ́ nítorí Ọlọ́run bá wa dé ọ́fíìsì tó bá dé ọ́fíìsì gbogbo nǹkan tó ń sọ yìí kò sí stress kankan bẹ́ẹ̀ lẹ́yìn kọ́kọ́ bí ẹ kí ló fẹ́ ṣe fẹ́ lọ́fíìsì wọn lè ná ẹ̀ náà ọ̀dẹ̀ lè mú ẹ̀ lẹ́mẹ̀ pé. báyìí sì ìtẹ́ fẹ́ sì ni pé kí n tẹ̀lé yín dọ́fíìsì àbí. báwa dọ́fíìsì tó bá débẹ̀ gbogbo nǹkan tó ń sọ ìpátápátá tó bá sọ fáwọn ọ̀gá wọn understand. ìṣòro àyàn mélòó ló fẹ́ tẹ̀lé mi ebi ọ́fíìsì ni. wẹ́ẹ́ má bàa mi sọ̀rọ̀ kán ẹnu tí ń bí mi ẹ jẹ́ ká lọ. kan bọ́lẹ̀ mi lè bọ́lẹ̀ bọ́lẹ̀ kẹ̀ ẹ bá wọ ẹ̀mí o ẹ ti ní ká máa lọ sọ́fíìsì mo ti gbọ́ nọ́mà èèyàn mélòó ló fẹ́ lè jẹ́ ká lọ. mo mọ̀ kó tó ṣẹlẹ̀ àwọn ọ́fíìsà ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí you are proving rude. ẹ wà ní láìpẹ́ wo bí má prove rude. mi ò rude sọ̀rọ̀ ó ṣáà ní pé mi ń bá ẹ sọ̀rọ̀ normally bó ti ní ẹ̀ bá yẹn sọ̀rọ̀ normally. èmi àtẹ̀lẹ́sọ èmi nìkan péré ni máa bá ẹ lọ sọ. ṣé máa bá ẹ jẹ́ ká lọ lẹ́sìn. o ti understand ẹ sẹ́. ẹ jẹ́ ká lọ. mo ti kọ́sàn ara mi. ẹ máa bọ̀. kí ni ìyá ẹ sọ ẹ̀mẹ̀ mo ti yó ẹ máa bọ́ ṣe ń sọ mi rọ àjọ ń bọ̀ ní ọtí mi lè gbàlàyé ẹ̀gbọ́n. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o ṣáà rí pé látàrọ tèmi ṣe àdírẹ́sì yẹn mò ń àdírẹ́sì yẹn peacefully nǹkan tá a máa ṣe ń sìn ni pé fúnra lára mi ni máa bá ẹ dé ọ́fíìsì tábà dẹ̀ ti dé ọ́fíìsì máa sọ fáwọn ọ̀gá nǹkan tó ṣẹlẹ̀ normally bó ṣe ṣẹlẹ̀ láì fi kún láì yọ kúrò tèmi kan ní pé mi ì ní jẹ́ kán hàn ọ̀tẹ̀ rárá nǹkan tó bá kàn yẹ kán ní kó o ṣe nìkan ni wàá kàn ṣe èmi dẹ̀ promise ẹ pé wọn ò ní ṣe nǹkan tí ìwọ gan tó ní like wọn á bá ẹ sọ̀rọ̀ normally nǹkan tó bá yẹ kó o ṣe wọn á kàn sọ wàá dẹ̀ ṣe wàá dẹ̀ máa lọ láyé tàlàfíà ọ̀hún lè mú ẹlẹ̀ ọ̀hún dẹ̀ lè mú mọ́tò ẹlẹ̀. ọ́fíìsà mi ti gbọ́ kìí ṣe pé torí pé bóyá ẹ sọ pé tí n bá débẹ̀ mi ní pírọ́blẹ́mù ló jẹ́ kó gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn èyí tẹ̀ jẹ́ tùnú gbogbo wọn mo rẹ̀ láì bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ ṣe understand tó bá yẹ pé ẹ̀rẹ́ fẹ́ tẹ̀lé mi lọ kò sí problem ẹ jẹ́ ká lọ mélòó bí táwọn àti wá àti jáde kí tó ní ẹ já wọlé. èèyàn méjì ló máa tẹ̀lé yín. ẹni àwò yẹn fọ́tí ò bá tẹ̀lé mi bọ́ wọn lè bá mi ráìdì bí mo ṣe wà fún mi máa drive èmi nìyẹn ẹ wá wọlé ẹ jẹ́ kí n start òjò bá yẹn lọ ẹ máa ṣe pé kí ló ṣẹlẹ̀ ṣé ká má lè rìn mọ́ ni mo já traffic light sópò ẹ̀mí mo já ni.
mo ti gbọ́ tí ìyá ìjà rẹ̀ kí ni ọ́fíìsì yẹn ṣàjọ yín lójú tọ́ba dẹ̀ ọ́fíìsì tó bá fẹ́ ṣẹlẹ̀ gan. wọ́n lè pa mí àwọn ọ̀gá ilé mi tó lọ bá sọ̀rọ̀ ń bẹ̀ nítorí ó bá ṣe tilẹ̀ ní ògbé ó yẹ ẹjẹ́ kò sí problem ẹjẹ́ ká máa mú. ọlọ yẹ kí náà yẹn tán bí ìtẹ́ tó lọ ẹ má tún lọ jáde lẹ́ẹ̀kejì. ẹ jẹ́ kí náà yẹn tán. mo ti gbọ́ kó sí wàhálà. kí náà yẹn tán